Alfa Legba ẹnu ẹ̀ tí kò sí yọ́yọ́ lọ́wọ́ yìí. Alfa Legba ti kàn jọ̀gbọ́n bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ tó sọ nípa ikú olóògbé Rukayat Gawat. Màmá Adéfúnkẹ́ nínú fọ́nrán yìí wọ́n sọ kò bákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí Alfa Legba wípé ṣé òun nìkan làfà tó wà ní Nàìjíríà ni tó fi ṣe pé kí rí nǹkan tó dáa sọ nípa ẹni tó bá kú. Ohun tó ṣe nígbà tí Egbin Ọ̀run jáde láyé, òun ló ṣe nígbà tí akeugbagold kú, òun náà ló tún ṣe yìí nígbà tí ìròyìn ikú Rukayat Gawat tó tún lu ayélujára kan. Bẹ́ẹ̀ èèyàn bá sì ti ṣalábàápàdé fọ́nrán Alfa Legba níbi tó ti ń sọ àwọn ọ̀rọ̀ tó ṣe wípé kò tiẹ̀ yẹ ká máa gbọ́ lẹ́nu ọmọlúàbí jáde nípa pé Rukayat ó kú sídìí iṣẹ́ orin, kò yẹ kó máa kọrin gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí o, pé kì í ṣe tó dání láti máa kọrin nínú ẹ̀sìn Islam, pé kò sí lábẹ́ ọkọ, òun ti máa ń múra jù, ó ti máa ń ṣẹ̀sọ́ jù jáde síta gẹ́gẹ́ bí obìnrin. Kí ló dé dé? Ó lágbára o. Ohun tí ẹ̀sìn ó ṣàdálẹ̀ ní ayé kálukú lórílẹ̀‐èdè Nàìjíríà, agbára ẹ̀sìn gan ní kángbò bá yá mú. Kò tiẹ̀ tí pé 24 hours tí ròyìn ikú Rukayat tó bọ́ sórí ayélujára tí ọ̀pọ̀ gan ti ń wò pé ṣé rọ́ ni ṣóòótọ́ ni, ṣé rọ́ ni ṣóòótọ́ ni. Ibẹ̀ ni Alfa Legba ti set ring light tó ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan tí ò dáa nípa olóògbé Rukayat nítorí irú iṣẹ́ tó yàn láàyò. Fún àǹfààní àwa tá ti rí fọ́nrán ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán Alfa Legba yìí ná ká tó tẹ̀síwájú pẹ̀lú fọ́nrán màmá Adéfúnkẹ́. ọmọbìnrin dẹ̀ dákẹ́. La ilaha illallah. Ó kú sídìí iṣẹ́ orin kíkọ, sídìí ìmá ṣe tàbárùjù, ìmá jáde bó ti wù. Ó kú sídìí ìmá gbọ́ràn sọ́kọ lẹ́nu, ìmá tẹ̀láṣẹ ọkọ, má sí lábẹ́ ọkùnrin gidi. Ó kú sídìí ìmá wọṣọ tó wù. Ó kú sídìí kíkanyín Mọ́kà, sídìí máa kọrin káàkiri ayé. Obìnrin sì tán sídìí kíní yẹn ń súnfì sílẹ̀ fà ẹ̀yin lẹ tán obìnrin yẹn pa. Ṣẹ́yìn èèyàn náà rí wípé ó lágbára ọ̀rọ̀ rírùn, ọ̀rọ̀ tí ò yẹ kétíkèjì ó máa báyàn gbọ́, ó ń la Alfa Legba sọ jáde nínú fọ́nrán yìí. Àmọ́ kí ló dé tó fi máa ń rọrùn fẹ́ lómi tó kù bá ti kú láti set ring light láti bẹ̀rẹ̀ sí ní máa sọ tí ò dáa nípa wọn? Ṣé gbogbo wa ti gbàgbé wípé gbogbo wa la jẹ̀bi ikú ni? Bẹ́ẹ̀ ni, gbogbo wa la sì jẹ gbèsè ẹ̀ pàápàá, gbogbo wa náà la kù láfààyè ilẹ̀ lọ́jọ́ kan. Anyway, ẹ̀yin èèyàn, nínú fọ́nrán màmá Adéfúnkẹ́ tó wà bí kí n má gbà wá lákòókò jù, ẹ jẹ́ n gbé fọ́nrán màmá Adéfúnkẹ́ ọ̀hún wọlé ká gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Alfa Legba, kí ẹ sì máa bá mi fòpínìọ̀n tí yín lórí ẹ̀ sí kọ́mẹ̀ǹtì. Fọ́nrán yẹn rèé, ẹ jẹ́ ká jíjọ wò ó. ọmọ àlè Ẹ̀gbá ni àáfà tó pera ẹ̀ ní Legba yẹn, ọmọ àlè Ẹ̀gbá. ṣé ẹ gbọ́ nǹkan tó sọ? ṣé Rukayat ṣó ti ṣẹ̀ tẹ́lẹ̀ ni? ṣórí tó ń kọ ṣẹ́ṣẹ̀ ni? ṣé wáàsí tó ń kọ láti inú orin ẹ̀ṣẹ̀ ni? ó ga o. Alfa, ìwọ gógó lẹ́ni òfò. Alfa Legba, orí ẹ̀ ó ti dàrú pẹ̀lú nǹkan tó sọ yẹn. ọmọ ọlọ́mọ kú, wọn ò tí ì gbé ìwọ kòtò, wọn ò tí ì sí o bẹ́ta. ìwọ lẹ́ni àkọ́kọ́ tó bẹ́ta tó bẹ̀rẹ̀ sí yàbò ọmọ yẹn, tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. kí n tiẹ̀ ṣe bó wọn àtọ́lọ́ ni wọ́n jọ ní ẹjọ́. ó ti ya wèrè gan-an Ọlọ́run bá ó ń ṣe ọmọ Ẹ̀gbá, ọmọ àlè Ẹ̀gbá ni ẹ, torí mi ò ka ẹ̀kọ́ ọmọ Ẹ̀gbá. Alfa Legba àbí kí ni wọ́n ń pè ẹ́? bí ó ṣe rí bí ẹ̀mọ̀ kí ni wọ́n máa ń pè, bó ṣe rí jágajàga bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹnu ẹ rí jágbajàgba. Alfa ó ṣe Alfa. ṣé ìwà ló wù yìí? ṣé ìwà ló wù yìí? ṣé wáàsí ló ṣe yìí? ṣé Rukayat ó wá fẹjọ́ sùn ọkọ ẹ̀ wá fẹjọ́ sùn ẹ̀ pé kò sínú ilé òun, ọmọ tó kú sọ́wọ́ Ruka tó kú sọ́wọ́ ọkọ ẹ̀ tí wọ́n jọ tọ́jú ara wọn àtọkọ àtàwọn ọmọ ẹ̀, ṣé wọ́n wá fẹjọ́ sùn ẹ̀? olórí burúkú ni ẹ o, wàláì tàláì, ó ń ṣe èèyàn gidi. Alfa Legba, ṣé ọ̀rọ̀ ló sọ yìí? ok, oúnjẹ tọ́lọ́run fún láti ọ̀run wá ni, ìmọ̀ tó mọ̀ láti ọ̀run wá ni, a ti kọ́ yípo máa níláárí láti ibi orí ẹ̀ẹ́dẹ̀dákẹ́ tó ẹ jáde. ok, gbà kọ́ ni má bínú. ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Alfa Legba tẹ́ ń wò yìí
olórí burúkú tẹ̀ ń wò yìí olórí bobobo bíi àmàlà tẹ̀ ń kọ̀bọ̀ yìí tẹ̀ ń wò yìí àfa iná ni àfa òfò ni àfa jàtìjàtì àfa radarada àṣìgbé àfa alákìsà àfa olóorun ṣé Rukayat ọkọ ẹ̀ wá fẹjọ́ sùn ẹ̀ ipe Ruka ó ti kó lọ kò sínú ilé òun ṣé ọkọ ẹ̀ wá fẹjọ́ sùn ẹ̀ ipe kò ní aṣọ lára kó má wọṣọ ọkọ ẹ̀ sọ fún ẹ pé ó ti ń wọṣọ jù ọkọ ẹ̀ sọ fún ẹ pé ó ti ń ṣẹ̀ṣọ jù ṣé ọ̀rọ̀ ló sọ lẹ́nu àǹfà yìí ò ní rọrùn wọ̀ o bó ti wù kó rí mi ìròpó máa rọrùn wọ̀ torí Ọlọ́run lolùdájọ́ àǹfà ó fò jàtìjàtì ní ẹ ìka èèyàn ẹ gbà mí ò gbogbo ẹ̀yin èèyàn kí ni ọmọ ọlọ́mọ kú kálukú ń pariwo kìrìsìtẹ́nì pariwo muslim pariwo gbogbo àwọn èèyàn ń ké kò sẹ́ni tó gbọ́ kú Rukayat tí ò ké lánàá tí ò máa ké dì sí ọmọ tó ń fi orin ẹ̀ ṣe wàásù fẹ́ dà ọmọ tó fẹ́ rẹ̀yàn ọmọ tó ń ṣe ìfifúnni ó wá bọ́ ta ó wá bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ òkú ṣèbí wọn náà máa kú ìjọ kan ọ náà máa kú Ọlọ́run jẹ́ ikú ti yẹ Ruka Ọlọ́run jẹ́ kíkú yẹ tọ̀run là mọ̀ ṣé rí ọ̀run tó lọ ìwọ náà ń bọ̀ wá lọ ìwọ tẹ́nìkan kú tó fi ṣe yẹ̀yẹ́ tiwọ náà ń bọ̀ tiwọ náà ń bọ̀ àáfàá súnà àáfàá olórí bobo ọmọ àlè lẹ́gbà tó pèrè ẹ̀ lọ́mọ Ẹ̀gbá ọmọ òfò tó pèrè ẹ̀ láǹfà Ẹ̀gbá àáfàá olóòórùn alákìsà torí tó bá ń ṣe alákìsà o ò ní sọ pé ó ń wọṣọ o ò ní sọ pé ó ń kọrin o ò ní sọ pé ó nọ́lá àáfàá alákìsà ni ẹni burúkú ni ẹni òfò ẹ sá fún o gbogbo èyí tẹ́ ẹ bá wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ àáfàá ilé tẹ́ ẹ bá wọṣọ méjì ó ṣetán láti hàn tú burúkú láti kéwú burúkú láti pa èèyàn apààyàn ni o a ti ń sọ a ní Ọlọ́run máa bá wa mú yín jáde gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kà Ọlọ́run á lè jáde á mọ̀ yín á dẹ̀ ti mọ̀ ẹ́ ń sìn o bẹ́ẹ̀ ló fò jáde nígbà Ẹgbẹ́ Ọ̀run bó ṣe fò jáde nìyẹn ló bẹ̀rẹ̀ sí soríṣiríṣi ó wọ aṣọ funfun ó wọ aṣọ pupa ó wọ kíní kan kí n tiẹ̀ ó sọ tẹgbẹ́ Ọ̀run ó filẹ̀ Àdùkẹ́ Gòdì kú bẹ́ẹ̀ ló tún ṣe bọ́ síta ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àga Àdùkẹ́ Gòdì ọmọ ọlọ́mọ ọmọ tààtì ṣé ojú tiẹ̀ ní pé ògo Yorùbá làwọn ọmọ yìí tó ń kú bẹ́ẹ̀ nígbà Murphy kú olórí burúkú yìí gba Murphy kú ó ṣe jáde nìyẹn meanwhile Murphy gba muslim ó gba ẹ̀yìn tó yẹ kínú yín máa dùn pé Murphy tó kú yìí ó ti di ìmọ̀ nílé yín ó ti di muslim yín bó ṣe bọ́ta nìyẹn tó kò sí nǹkan tí ò sọ mo fà ẹ́ lé lísì ọmọ ohun tí lísì ẹjọ́ tí wọ́n pè é sí báyìí ló máa dá sí tí yẹn sábàdù bá sọ̀rọ̀ ìwọ ló máa sọ̀rọ̀ ìwọ ló máa sọ pé lẹ́yìn ọ̀dà ìwọ ló máa ṣe ẹni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lísì lọ́kọ̀ orí lísì fún ẹ ní gbàgbọ́ mo fà á lé lísì lọ́wọ́ olórí bòbò bó ṣe rí bí àmú ẹ̀bà bẹ́ẹ̀ náà ló ṣe ń sọ̀rọ̀ èèyàn kú kò kú ọ̀tá ẹ̀ bá tiẹ̀ kú o gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ láti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ó jẹ́ pé ọ̀tá ẹ̀ ló kú ọ̀tá ẹ̀ tó tiẹ̀ mọ̀ rí o gbọ́dọ̀ dárú ẹ̀ ọmọ ọlọ́mọ wa kú o wá bọ́ta wà bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ohun tó mọ̀ nípa ọmọ ó bẹ̀rẹ̀ sí sọ ó léṣe ṣé wọ́n lọ́lọ́run ni ṣé wọ́n lọ́lọ́run ni wọ́n lò ń dájọ́ wa láyé èèyàn ń wọṣọ ẹbí mi ẹgbà mí o ó tún ní wọ́n ń wọṣọ o ó tún ní wọ́n ń múra jáde o ẹgbà mí o àǹfà olóòórùn yìí àǹfà alákìsà yìí lápátábàlájì wọ́wọ́ yìí ìyàwó inú ilé ò ṣe rí ìyàwó àwọn ẹlẹ́hà òun ló ní àwọn ẹlẹ́hà tó ń káàkiri òun ló ní àwọn ẹlẹ́hà amúnibú ni àǹfà amúniṣẹ́ ọlọ́run àǹfà iná àǹfà òfò àwọn ẹlẹ́hà yìí máa tó máa jáde bá tẹ̀ bẹ̀rẹ̀ sí gbé àwọn ẹlẹ́hà yìí síta bóyá ìyàwó ẹ̀ wà ń bẹ̀ ṣé rí eléyìí ìyàwó ẹ̀ kò lè jẹ́ kí ìyàwó ẹ̀ náṣọ méjì lára eléyìí kò lè jẹ́ kí ìyàwó ẹ̀ ní bàtà mẹ́ta lẹ́sẹ̀ èyí burúkú jàtijàti yìí kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ kí ni Rukayat ṣe fún ẹ kí ni Ruka ṣe fún ẹ kí lọmọ ọlọ́mọ gbà nígbà kí lọmọ ọlọ́mọ kí ló gbà nígbà ẹ kí lọmọ ọlọ́mọ gbà nígbà ẹ sọ fún mi ọmọ tó da àwọn ọmọ kéékèèké lẹ̀ ó fọmọ ọdún 12 lẹ̀ ọdún 12 tí bàbá ẹ̀ kú rè ó ṣẹ̀ṣẹ̀ bímọ tó bímọ ni ó fọmọ ọdún 12 ó fọmọ ọdún 8 lẹ̀
ó ti ẹ̀ rán yẹn pé ó ti ẹ̀ káànú ẹ̀ ó kàn bẹ́ẹ̀ta olóńkọrọ ayé kiri ó ṣe kiri gbà tó ẹ̀ nógo inú ilé yìí tó bá jẹ́ pé ògo inú ilé yìí ló ń pọ̀ mi bẹ́ẹ̀ ìwọ ọ̀bá mọ̀ tó bá jẹ́ pé àáfà ilé yìí àbí ẹni ògo inú ilé yìí ló kú bẹ́ẹ̀ wà mọ̀ yí pé kò dá àwọn tó ń sọ nógo inú ilé yìí ó dà pé ọmọ ìran kíran ni ẹ́ ó dà pé ọmọ ìran kíran ni ẹ́ ó kàn sọ pé ọmọ kéwú ni àáfà iná ni ẹ́ àáfà burúkú ni ẹ́ àáfà tó ń fi nǹkan bàtà èèyàn àtàwọn èèyàn jẹ́ ni ẹ́ tó o bá ń ṣe àáfà gidi amúnibúni ní ẹsẹ̀ àwọn àáfà gidi wọ́n ń wọ aṣọ gidi tó yẹ pé tó o bá rí àwọn àáfà mi wá wo gíní tó aṣọ lè ní tàtẹ́lẹ̀ àwọn àáfà ra gíní kan ṣo tó jẹ́ 40,000 pa àwọn àáfà gidi wọ́n á wọ aṣọ àtòkè àtìlẹ̀ wọn mílíọ̀nù ló máa pè yàtọ̀ sí wọn àáfà olóòórùn yìí bónú Kùránì wo ló wà ló ti sọ fún ẹ̀yin pé kí obìnrin má wọṣọ ọmọ ó tún wá ń rà bú ọmọ tó wà nílé ọkọ ẹ̀ tó jẹ́ àtẹ́lẹwọ́ ọkọ ẹ̀ ló kú sí ó tún ń rà bú ọmọ tí ò ṣe ṣìnà ó tún ń rà bú ṣé ìhun tó lọ yan ọmọ inú wáàsí tó ń ṣe àárí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. ẹ rí i pé wọ́n ní òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni òótọ́ ọ̀rọ̀ pátápátá gbà ó ní màmá ìsọ nínú fọ́nrán yìí nítorí ó ti ń pọ̀ jù ó ti ń di gbogbo ìgbà fún tí òkú bá ti kú Alfa Legba wọn ṣáà ní nǹkan kan láti sọ láti fi tánìṣì íméèjì òkú yẹn ni láti fi sọ ohun tí ò dá nípa òkú yẹn ni bá sì wí wọn láwọn ṣe wáàsí wọn láwọn ń polongo ẹ̀sìn ni ǹjẹ́ bí èèyàn ṣe máa ń polongo ẹ̀sìn táyé ó sì mọ gbẹ̀sìn ọ̀hún lọ́wọ́ èèyàn lélẹ̀ bó bá ṣe pé báwọn tó kalẹ̀ mú ẹ̀sìn wo orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe pé bí wọ́n ṣe polongo ẹ̀ fáwọn èèyàn lélẹ̀ ṣérò ó pọ̀ nínú ẹ̀sìn ọ̀hún ẹ̀yin èèyàn ẹ máa bá mi fòpínìọ̀n ti yín lórí ọ̀rọ̀ ìsí comment wọn á lo àkókò yìí láti fi gbà á ládùúrà wípé kọ́lọ́n dákun iwájú tí olóògbé Rukayat Gawat tó kọjú sí kọ́lọ́n jẹ́ kó dáa kọ́lọ́n bá wa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ kọ́lọ́n bá wa ṣàforíjì ẹ̀ fún ẹ̀yin tó sì fi sílẹ̀ náà àtọkọ àtọmọ àtẹbí àtàrà àtìyá àtàbúrò tó fi ilẹ̀ sáyé kọ́lọ́n ò bá wa dúró tì wọ́n ẹ̀yin èèyàn wa ẹ máa bá mi ju opinion ti yín lórí ọ̀rọ̀ yìí sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link kan wà ní comment section video yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ́ ṣe ní àǹfààní láti darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like and share fọ́nrán yìí kó máa lọ káàkiri lórí ayélujára ẹ ṣeun gbogbo ìgbà